In that video now, my flag video here, with my back page. Now look at what she did. Now look at this video. Ekaro Mohont, Lola Gundepe Ekaro. Now look at this video. Lizzy Anjorin ti ṣe video yìí tipẹ́ kí ọmọ tó ṣèyàwó tó ṣèyàwó. Kí ọmọ tó ṣèyàwó tó ṣèyàwó. This video, in fact, orí page Lizzy Anjorin tí wọ́n gbé lọ ní last year ni video yìí wà. Page tí wọ́n gbé lọ ní last year kó tó di pé Lizzy Anjorin ṣì mí ṣe mọ 1.1 million followers page wọn tí wọ́n gbé lọ kó tó di pé yèyé mẹ́sọ̀ ṣì mí orí page yẹn ni video yìí wà lọ ti ṣe live yẹn. Now torí pé wọ́n wá controversial bó ṣe máa ń sọ Lizzy Anjorin lẹ́nu rẹ̀ o mo dẹ̀ mọ́mọ́ ṣe fídíò ìtorí àwọn olórí burúkú táyé wọn máa ṣòfò tó ní jèrè ọmọ títí wọ́n máa bàjẹ́ tó máa padà sún kíkòrò lórí ọmọ lọ́jọ́ alẹ́ wọn. Tó bá rí fídíò yìí, look at what the cut and sew blogger are doing with Lizzy Anjorin's video. Àwọn ló paint Lizzy Anjorin gẹ́gẹ́ bí ẹni bí. Lizzy Anjorin ò ṣẹ̀ṣẹ̀ ṣe fídíò yìí. They now take the Lizzy Anjorin's video, they attach this video, they attach the guy tó ṣe ṣèyàwó. You can see pé photo tọmọ yẹn ṣe fi ṣèyàwó rẹ̀ pẹ̀lú ìyá ẹ̀. They attach it with Lizzy Anjorin's current old video. Kó wá dàbí pé Lizzy Anjorin ṣe video fọmọ yẹn. Ṣọ́rọ̀ mi yé yín. Now because of their own selfish interest, love and like and monetization to build their own page. Because some of Nigeria was gullible. A lot of people that are commenting on this video, look at the comments, look at the like. Gbogbo àwọn tó comment sí video yìí. Ta ni yẹn? Who is that? Gbogbo àwọn tó comment sí video yẹn kò sí tó ní làákàyè láti sọ pé this video is old video. Wọ́n á lọ gbé old video Lizzy Anjorin, wọ́n gbé photo ọmọ yẹn sí àti ìyá ẹ̀ kó dàbí pé Lizzy Anjorin ṣe ń bá wọn wí lórí wedding tó ṣe. Ẹjọ́ mò ń bọ̀. Because she has monetization now, tá bá bà page ẹ̀ jẹ́, wọ́n á ní pé Lizzy Anjorin ó do too much. Wọ́n á lọ gbé old video Lizzy Anjorin, wọ́n gbé photo ọmọ tó ṣèyàwó sí, wọ́n gbé ìyá ẹ̀ sí, wọ́n fi ń bully Lizzy Anjorin. Wọ́n ṣe bí pé Lizzy Anjorin ṣe sọ̀rọ̀. As you guys can see. Now, people will now be attacking Lizzy Anjorin as if Lizzy Anjorin ṣe sọ̀rọ̀. Warriors. Now, tó bá wá fún wa, ẹ lọ fún wọn. Ṣé ti rí? Gbogbo warriors tó bá lọ fún wọn, ibi tó ti wá fún wa, wá jèrè ọmọ. Gbogbo ọmọ ẹ ló máa lókìkí. Gbogbo ọmọ ẹ ló máa lálùbáríkà. Gbogbo ọmọ ẹ ló máa dára. Now look at what they are doing. Gbogbo yín tẹ́ máa ń kọ́ ti fídíò mi. Tẹ́ máa rí bí wọ́n ti ń bú mi sábẹ́ fídíò yẹn. Tẹ́ máa wò ó. Kó bá bí agbára wọn tó ní ilé ayé. Ṣé ti pé wọ́n cut video? Warriors. Now, ṣé fídíò tí Lizzy Anjorin ṣe ṣé ó papọ̀ mọ́mọ́ tó ṣèyàwó? Fídíò yìí last year video ni o. Ọmọ yóò tí ì ṣèyàwó o. Lizzy Anjorin ò ta sọ́mọ yìí o. Last year video ni o, but because they want to make their own money, they want views. Wọ́n fẹ́ gba views. Ẹ wò, ẹ jẹ́ n fi wọ̀nyí. Ń bọ̀. Ẹ wò dáadáa. Ẹnu àná ló gbé sí o. Look at the views she gets. Ìgbà tó ń celebrate favorite ẹ̀ gan. Tó ń celebrate favorite ẹ̀ pé wọ́n ṣe wedding. Ṣẹ́tìrí views tó ní. Ṣẹ́tìrí views tó ní. Ṣẹ́tìrí sì pé wọ́n mọ̀ọ́mọ̀ ń gbé àwọn fídíò Lizzy Anjorin. Ádà pé Lizzy Anjorin wọ́n máa pe Lizzy Anjorin ní fìjàbí, aláṣejù, Lizzy Anjorin jàkiri, kó lọ rest. Whereas all these videos are old video of Lizzy Anjorin. Bó ṣe ó ti pátá ti ń ṣe kinní yẹn fún yèyé mẹ́ṣọ́ o. Torí ẹ̀ mo ṣe máa ń flag o. Torí ẹ̀ mo ṣe máa ń bà page wọn jẹ́ o. They will go and take our old video. Wọ́n wá attach current photo àwọn ẹni tí yèyé mẹ́ṣọ́ ti bá wí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n wá attach ẹ̀ mọ́. Ṣé ti rí nǹkan tó ń ṣe fún ọmọbìnrin tó sọ pé ó ń jà kiri o, ìyá ilé pè, ìyá kinní kan, because ẹ wo àwọn òpònú tó wà lábẹ́ comment yìí sìn. They are cursing her. Look at her. Look at 8 hours ago, 11 hours ago. Àná ni gẹ́ yẹn ṣe gbé fídíò yẹn o. Look at what they are doing to her. Whereas yèyé mẹ́ṣọ́ ò ta sí ọmọ tó ṣe wedding o. Can you see? Look at this one. Look at what they are writing. Tàbá flag page yẹn tá bàjẹ́, wọ́n á sọ pé this mama ló ń ba page jẹ́. Ṣé ti rí sí pé mo ní reason tí mo fi flag wọn.
You don't go and take people's old video and put your current bẹ́ẹ̀ náà ni wèrè kan náà tó pera ẹ̀ ní single mother of ní Germany bóyá ọmọ Benin ni àbọ̀ ọmọ Igbo mi tiẹ̀ mọ́ ó bímọ mẹ́fà bàbá mẹ́fà ó rọ́kọ ọkọ kọ àwọn ọmọ tí ẹ lọ́wọ́ Bukky Jesse fídíò Bukky Jesse náà nìyẹn náà lọ gbé tó àtàṣe ọmọ tó ṣẹ̀ṣẹ̀ marriage mọ́ ṣe ti ní sí pé gbogbo àwọn tó àtàṣe ọmọ tó ṣẹ̀ṣẹ̀ marriage kì í ṣe pé inú wọn dùn fún ọmọ tó ṣe marriage kì í dẹ́ ṣe pé wọ́n like ìyá ọmọ gan tó ṣe marriage wọ́n fẹ́ bà ọjọ́ ọ̀la ọmọ yẹn jẹ́ ni because mi ò rí bí téèyàn ti ń ṣoríire rí tẹ́tí forí rí ẹ̀ fi jà ṣé Lizzy Anjorin gangan lẹ fẹ́ bá jà lẹ ṣe sọ pé ẹ̀ ń kí ọmọ kórìíre that means tí ìyá ọmọ gan ò bá ní issue pẹ̀lú Lizzy Anjorin ẹ̀yin lẹ máa bá yé ọmọ gan jẹ́. Now look at what they are doing with Lizzy Anjorin hot video. Èmi mọ̀ọ́mọ̀ look at this guy. Onre JMK official. Look at her. Ẹ wo nǹkan náà o. Ẹ wo bó ṣe rí o. Ṣẹtiri la ojú ẹ̀. Èèyàn lè rí báyìí náà kó máa fi karahun ìgbín kọ̀là fún. Look at what she's doing. Look at what she's doing to Lizzy Anjorin's video. Look at what she's doing. Multiply again. Then I will be flagging that this morning again. Look at what she's doing with Lizzy Anjorin's video. Making people believe Lizzy Anjorin just did this video. Now let's search a page. Ṣẹtiri pé kò ní views 2 point something 3 point something. Ṣẹtiri gbogbo kan tó ń ṣe gbogbo favorite ere o. She will now go and pick Lizzy Anjorin's video. Ó wá ṣẹ̀ṣẹ̀ lọ gbé video Lizzy Anjorin because she need views, she wants followers. Look at her views. 1K 843 views. Ó lè tẹ 1000 views. Ṣẹtiri video Lizzy Anjorin bí by Titope Alabi. I'll be flagging this too. Hold on. Ẹ jẹ́ n share.